Kí gbogbo wa ó wí bẹ́ẹ̀. Ká gbé títóbi fọ́lọ́run. Sallallahu alayhi wa sallam. Wa kitabahum aqwa wa mukila. Wa kitabahum aqwa wa mukila. Àwọn àfáà ti ṣe wá sí. Allahu akbar. Àmọ́ ẹnu tí Ọlọ́run pàtàkì jù tí sì máa ń pàkíyèsí wa síbẹ̀ gbogbo ìgbà jù ikú. Kìí ṣe bá a ṣe mọ́rọ̀ kú lórí o. Ọ̀kan náà àwọn àgbàfà Ibrahim bin Adiam. Àfà yẹn ni wọ́n pàdé, àgbàfà ni wọ́n pàdé láàrin jà. Kana Ibrahim bin Adiam rahimahullahu ta'ala yamshi bil Basra. Ń lọ ní Basra nílùú Basra láàrin ọjà wọn tí wọ́n pàdé ẹ̀. Fàjìdàmá ilé iná ṣùfàkọ́lù. Àwọn yẹn wá kójọ gbọ́dọ̀ rẹ̀ bí wọ́n ti rí pé àgbàfà ni onímọ̀ ni wọ́n wá kójọ síwájú àwọn aṣọ báyìí pé. Màlànà nádìwòlá àbàlá yóò ṣàjàbó lánà. Ìwà àgbàfà kí ló ṣe wá kí ló dé à ń bẹ Ọlọ́run kò dáhùn mọ́. À ń ṣàdúrà kò gbà mọ́ òun ló sì lè á pé òun tá a bá pé òun àdúrà gbà àwa ń pè àṣẹjọ́ táwọn ń sọ òun àdúrà tún gbà àṣẹ wọn wí ìwùn kalẹ̀ dàsìkò yìí ni ẹ kójọ báyìí ní ìṣe ẹ kékura ní 100 ẹ sì ní eré pàǹtẹ́kì ẹ kójọ ẹ bu àwẹ̀ fúnra yín ẹ sì ní eré pa àwẹ̀ tẹ́ gbà. Ẹ para umura títí ẹ ní rẹ́rí pa umura tẹ lọ ẹ ṣe sàrà títí ẹ ní rẹ́rí pa rẹ̀ wọ́n wá ń bi Ibrahim abúlé àdé amájọ́nà pé à ń ṣàdúrà Ọlọ́run ní abẹ́hùn á sì ń bẹ̀ kò sì gbọ́ mọ́ kí ló dé tí wọ́n gbàdúrà wa. Faqala ya al-Basra qadima tati qulubukum bí àṣà àti àṣìyà. Ó ní ẹ̀yàrá Basra ó ládùúrà yín ó lè gbà. Kọ́lẹ̀ máa dájú kúlùkù. Ẹ̀mí yín ti kú. Ẹ̀mí ọkàn. Lọ́sọ̀ àti àṣìyà. Ó ló ti kú. Tó ló ìgbé ń pò ní conscience. Lábáwá máa pè ní domir. Ó náà bí ìyàwó ti kú. Nǹkan mẹ́wàá lọ́wọ́ apá ẹ̀mí náà. Ó ní tẹ́mi ọba ti wáyé kò sádùn àtẹ́sẹ̀ tọ́lọ́ wọn dáhùn mẹ́ níbẹ̀ lọ́hùn kọ́ gbà má. Àwàlá. Ó dàpọ̀ kan tó pẹ̀mí yín kú. Àbùtùmùlá wàlábùtù àdù àkọ́wù àràbùtùmùlá. Àràbùtùmùlá. Gbogbo ilẹ̀ ń pariwo pé ẹ̀mọ́ lọ́hùn kò sí ẹni wọ́n sọ mí pé sọ ọmọ lọ́hùn tí ó lóhùn ọmọ lọ́hùn. Ọ̀dọ̀ ẹ̀ ń sọ lẹ́nu pé ẹ̀mọ́ lọ́hùn àbẹ́ ẹ̀fọ́ lọ́hùn níwọ̀ rẹ̀. Àkọ́kọ́ nìyẹn. Sàníyá. Ẹlẹ́ẹ̀kejì. Qara'tumul Qur'ana wa lam ta'malu bihi. Ó lè ka Al-Qur'an. Tí a bá gbé fẹ́lòmí ní ṣé ó gbé Al-Qur'an sórí ni ẹnu rẹ̀ tún wá dùn tí bá ń kà. Omi ọmọ bọ́ lójú òun ti ń kà. Omi ọmọ bọ́ lójú ẹni tí ń gbọ́. Ó ní bẹ́ẹ̀ ṣe ń ka Al-Qur'an tó nì. Wa lam ta'malu bihi. Ó ní ẹ̀fà Al-Qur'an ṣiṣẹ́ má. Ẹ̀ kàn ká ni ẹ̀ lò. Sàlìsá. Ẹlẹ́kẹ̀ẹ́ta ń tọ́pọ̀ ẹni yín tẹ́ ẹ fi ń bẹ lọ́hùn tí ò fi da yín lóhùn bá. Ìdá ètùrú bá Rasulillahi sallallahu alayhi wa sallam wa taraktum sunnatahu. Ẹ ń pàpẹ mọ́ra pé ẹ fẹ́ràn nẹ́bì gbogbo ilẹ̀ ni ẹ fẹ́ràn nẹ́bì tí a bá ti dáàbò ànẹ́bì ẹni sallallahu alayhi wa sallam àmọ́ súnà nẹ́bì ẹ pé jùlẹ̀ ló súnà rẹ̀ mọ́. Rọ̀bìá. Ọlọ́lẹ̀kẹ̀ ni tó kó bá yín tọ́pọ̀ ẹni yín tẹ́ fi ń ṣàdúrà tádùn òfin gbà mọ́. Ìdá ètùrú adáwọ́tà ṣèǹtọ́ ni wàá tí a wàtàtùmù
وأتعمتموه. Gbogbo gbalẹ̀ ń sọ pé Sètánì òun lọ̀tá yín ẹ̀ mà bẹ́ẹ̀ pé Sètánì lọ̀tá yín àmàdí Sètánì òun náà lẹ́ ń pèpè lọ. Ibi Sètánì òun náà lẹ́ ń pèpè lọ ẹ̀ ń gbádùn pẹ̀lú èṣù lẹ́ ń bá jí èṣù lẹ́ ń bá sùn. Kàmísà. Ẹlẹ́karùn-ún tí ọjọ́ ẹ̀rọ náà lọ. Ìdá ètò ìdùnkú làlìjáná tí wọ́n láwùdá mọ́lùúlà. Gbogbo gbalẹ̀ ń sọ pé fẹ́ wà lìjánà ẹnìkan náà oṣù àlọ́mọ àlìjánà ẹni abáṣáájú àlìjánà fún yín yóò dìde yóò náwó yóò mọ sàmí ẹ̀sìn ṣiṣẹ́ àlìjánà. Sàdìsá. Ẹlẹ́kẹ̀ẹ́fà tí ń kó bá yín. Ìdá ìtumú nàjà tàbí nàná ìwárọ̀ mẹ́tún fi àǹfùsàkùn. Gbogbo ìgbàlẹ̀ ń sọ wípé ọ̀nà wọn là yín bí iná Ọlọ́run sọ wá ń bí iná tó wá ń bí ìyàwó Ọlọ́run ẹ̀ sì ń ta fẹ̀mí yín síbẹ̀ ibi iṣẹ́ náà wọn náà lẹ̀ ń ṣe ìrìn náà lẹ̀ ń rìn ìwà náà lẹ̀ ń wù. Sàbẹ̀ án. Ẹlẹ́kẹ̀ẹ́je. Kúlítù mùnìmọ́ ta á kún. Kúlítù mọ́tà ákọ̀dù ó ní ẹ máa sọ pé ẹ máa pé kú ń bẹ nígbà àgbà pé kú ń bẹ lóòótọ́ àgbà pa kúnjọ́ kan lóòótọ́. Wọ́n làwọn tẹ̀sán ìdúnyàwó. Ẹ nípa lè máa fún. Ó lè nípa lè máa fún. Sàmìnà. Ẹlẹ́kẹ̀ẹ́jọ. Ìṣàkálí tún bí olóbì náà sí wàlámùtẹ́sẹ̀kì ìlú bí olóbì gùn. Ìyá àmàbúnà àdìyàmà oníjọjọjúmọ́ ló ń sọ láì ṣe ẹlòmíì ó sì ń sọ ọ̀tọ̀ ní sísọ ọ̀tọ̀ ní sísọ ọ̀ ń sọ láì fi ẹ̀ ó sì ń sọ láì fi ẹ̀ wàá gbàgbé tẹ̀lé ara rẹ̀. Tàṣì án. Ẹlẹ́kẹ̀ẹ́sán tí ọjọ́ ẹ̀rọ náà lọ. Dàfátùmùlẹ̀ àbùwàtà wàlámùtà tẹ̀bí hùbíà. Ọjọ́ yẹn kú lẹ́gbẹ̀ẹ́ yín. Ẹ ní sọ̀sẹ̀ kan kẹ́ ẹ má lọ tẹ́. Bẹ́ẹ̀ ṣe ń bò wọ́n mọ́lẹ̀ ń wọ ẹ̀ torí ẹ̀ orí. Kẹ wá mú wá sílẹ̀ yìí pé ẹni ó kú yìí báwo láyé tèmi ó ní tiẹ̀ bá ní àsìkò tiẹ̀ ló tó ó ti lọ́nu ó tún kọ́ntínú tó ń ṣe ìwúná ni. Àṣìrá. Ẹlẹ́kẹ̀ẹ́wá. Àkàlítùm ní màtàlá ìwọ́lẹ̀mú tẹ̀sùrù bíyà. Ẹ ń jẹ kí ni ẹ ń jẹ ìdẹ̀rọ̀ Ọlọ́run ń kẹ́ yín àbẹ́ ẹ̀fọ́ pẹ́ lépa rẹ̀. Tẹ̀sùrù àléyà. Ọdún àdìpọ̀ òdúpẹ́ lé lérí. Mẹ́wàá ẹ̀wá Ibrahim bin Adama ní mẹ́wàá ẹ̀wá yìí ni ọ̀jẹ̀ ẹ̀rọ náà lọ. Lẹ́yìn tí àdúrà dàdú òfin gbà mọ́ ẹ̀yọ̀kan máa fẹ́ ló ń bẹ̀ wá padà síbẹ̀. Kúlítùmù ta hakùn. Ó lè mọ̀ sọ lẹ́nu. Kúlítùmù tó hakùn. Ẹ sọ lẹ́nu lóòótọ́ yìí pé ikú òótọ́ ni ikú wà. Ọlọ́mọdé sẹ́yìn dúró Ẹ wá palẹ̀ máa fún kú. Ẹ palẹ̀ máa fún kú. Àwọn èèyàn palẹ̀ máa fún kú mọ́. Àwọn èèyàn ń lo ayé bí ìgbà wọn ò ní kú. Inshallah. Gbogbo ẹni tí bá sì ń lo ayé bí ìgbà tí ò ní kú. Sayyidina Ali karamallahu wajhahu. Ali ní ètò wọn ń pè ní bẹ̀rù Ọlọ́run. Ó ní ẹ wá síbi nǹkan mẹ́rin. Alikawufu mina lijali. Àkọ́kọ́ ni pé ìtí wọn pe bẹ̀rù Ọlọ́run ìyàpẹrẹ rẹ̀ ni pé kó fíà ọba tí ò sí tí ò lè ṣe. Àlẹ áwùfù mina lijali. Ọlọ́run ọba tọ́já sí pé ó tóbi nì. Bẹ̀rù rẹ̀ pé kò sí tí ò lè ṣe any moment. Wálé amadu bi tẹ̀sí. Amadu bi tẹ̀sí. Àpẹẹrẹ tá a fi máa pè yàn bẹ̀rù Ọlọ́run ni pé ṣiṣẹ́ pẹ̀lú Al-Qur'ani má jẹ́ Al-Qur'ani oṣù ọ. Láti tẹ̀lé tọ́lọ́ ń bá sọ ń bẹ̀ kọ́ ọmọ ní eléyìí ti lé jù. Mọ̀jẹ̀ Al-Qur'ani oṣù ọ láti fi wáwò sàǹtì ń bá ń ṣe ọ́ ó ní ṣiṣẹ́ pẹ̀lú Al-Qur'ani. Wárídọ̀ bílkọ̀lì. Ẹlẹ́kẹ̀ẹ́ta rídọ̀ bílkọ̀lì. Ó ní yọ́nú sí wọn àbátọ́lọ́ ń bá fún ọ. Rídọ̀ bílkọ̀lì. Ó lè ní ìta o. Ó ní yọ́nú sí wọn àbátọ́lọ́ ń bá fún ọ ẹlẹ́kẹ̀ẹ́rin rẹ̀. Wàlẹ́ ṣe ìdádúlé ọmọ ìrọ̀hìn. Wá padà máa fọ́jọ́ tó kù láyé. Òun ká dé gbì ni o. Ọ tẹ́lẹ̀ náà ni. Yóò sọ fún èèyàn tẹ́lẹ̀. Lọ́wọ́ ayé amáàpù tí wọ́n fẹ́ sí lọ́la ní. Ìdí ìṣe lọ́tún la ní. Ìdí ìṣe ní 2024 ní. Tọ́ba sì yá ọlọ́run sì yọ ọkọ mbẹ́. Ọ̀kan náà. Sẹ́yìn náà ní palẹ̀mọ́ fún un. Ibrahim Buna Adéama ní ha. Kúlítù. Ẹ ń sọ pé kú bẹ́ẹ̀ lọ́tọ̀. Abẹ́ ìpalẹ̀mọ́ fún un. Bẹ́ẹ̀ sì ni mẹ́rin ni. Dáná ò rí bẹ́ẹ̀. Mẹ́rin làwọn àfa àkọọ́lẹ̀ tí wọ́n pè. Kàkàlà dúníyà bílà ṣe yìí. Àkọ́kọ́ tí mo fẹ́ kọ́ ọmọ wọ́n mi yàn ọwọ́lé ayé bílà ṣe.
òun kankan wá sáyé kankan òun kankan wá. وتحركنا على شيء. òhun lọ wáyé o. tọ́ba lò lọ bẹ́ẹ̀ ọkọ́lé rẹpẹtẹ olò lọ bẹ́ẹ̀ onímọ́tò rẹpẹtẹ olò lọ bẹ́ẹ̀ ọlásọ rẹpẹtẹ olò lọ bẹ́ẹ̀ onígòdì rẹpẹtẹ olò lọ bẹ́ẹ̀ ìfẹ́símẹ́ǹtì lọ́kàn ni ó ń tọ́ bá tún kò lè ayé nì. wàsàlà kúrúdù mi àbílà ṣe ọkọ̀ọ̀kọ̀ wọlé ayé láì sí nǹkankan ọ wà sílẹ̀ lédè àìsí nǹkankan ọ wà jáde ń bẹ̀ nínú ayé òun náà ní kolombo bílà sẹ́yìn kolombo náà jáde kò láyé bílà sẹ́yìn gbogbo tó bá níhùn ó lè rí èèyàn tó kọ́lé tó ní gbogbo ẹ̀ wọ́n á ní ẹ mú yàrá kan nínú dúpẹ́lẹ̀sì rẹ̀ wù ẹ̀sìn síbẹ̀ bẹ́ẹ̀dì rẹ̀ yìí fẹ̀ pípọ̀ ẹ má jò ó kò lè rí bẹ́ẹ̀dì yìí ilẹ̀ ẹlẹ̀ yìí náà wọ́n ti máa wọ́n fún ọ. wàsànà kúrúdù bíyà ìlà sẹ́yìn wọnú àṣàbù àlà sẹ́yìn. ó wọlé ayé láì sí kankan ọfà ayé lẹ kò ní sí kankan ọjàde ò ní rí kankan mú kó bẹ́ẹ̀ mẹ́ta nu o nígbà wọn bá wá ṣèṣirò fún ọ wọn wá ṣèṣirò rẹ lérí kankan ọjọ́ ṣirò ni sọ palẹ̀ náà ikú gbóná o ó sì tóbi àmọ́ ìtọ́jú kú lọ wá ìtọ́jú kú lọ ni yọmọ ní sáà ọjọ́ ṣirò wàyí ọmọ ní báàsì ọjọ́ tí wọ́n gbẹ́ ní kọ̀ọ̀kan yín dìde àwọn yọmọ ní jẹ̀sà ọjọ́ tí wọ́n fẹ́ san án lẹ́sàn-án wà rẹ tó rí ó burú ju ikú Sayyidina Ali karamallahu wajhahu Ali ní. wàláwánà ìdábìtìnà tùrìgìnà. Sayyidina Ali karamallahu wajhahu ó gbọ́ àpẹtẹ abá ti kú bí àwa ṣe kú yìí. tùrìgìnà. àwọn ti tó ó ti 90 kó tó kú. tùrìgìnà. 98 tọ ó ti 98 kó tó kú. àbí ká sọ pé ọmọ tó kékeré tó kú gbà ó tètè kú ó tó apẹ́ tùrìgìnà wọ́n pa á tì bọ́ bá ṣe kú ni. lọ́kàrẹ́ lè máa tura àtàkùnlé hayé. ó ní kó ọba jẹ́ sinmi fún èmi àti ẹ àmọ́. wàláwánà ìdábìtìnà bòyìnà. àfàìkú rẹ wíìtìnà tó bá ti kú ó gbèdìde ọjọ́ tó ṣòro jù fóòkù alẹ́ àkọ́kọ́ tí ó sùn nínú sàré alẹ́ ẹjọ́ tó kọ́kọ́ fẹ́ sùn nínú sàré ó dé àwa sì ní ibọ̀bẹ̀ tán apàdé alẹ́ ohun àkọ́kọ́ ni. wàlákìnnà ìdábìtìnà bòyìnà. ó ní bòyìnà wọ́n lè dìde. wàlúùsí àlùbá dàda àkùrẹ́ ṣe. wọ́n máa wá nílé ìpa nǹkan kọ̀ọ̀kan ìgbẹ́dìde ni mo sọ̀rọ̀ pọ̀lọpọ̀ wá sí ìgbẹ́dìde ewu ló lé ju o ìtòfin lé ni pé kò sẹ́ni tí ìgbẹ́dìde ọ̀dà láàmú ẹni tá a rì mọ́lẹ̀ bí iṣu so tún pọ́sibù kó tó wá ká tún náà gbèdìde kan mọ́ ètò àpadà sí ara bó ṣe wà yìí àwọn tó ń kọ́ dà láàmú láyé àwọn fàlásìwà ní àwọn mùrìdí àwọn tíwèé gbọ́ tíwèé gbà tí wọ́n mọ̀ pọ́lọ̀ wà àwọn ní kò sí nǹkan kan bẹ́ẹ̀. wàkọ́lù ayà ilà ayatuna dunya namutu wa nahya. olùkọ́lọ̀ wọn tí wọ́n sọ ní kékeré ayé jẹ́ ilà dunya namutu wa nahya. àtàláyé ká kú náà ni ká tẹ̀ nílẹ̀ ká sì kú náà ni. wa ma yuhlikuna illa daharu. síkírà tí wọ́n nu àwọn ẹlẹ́ẹ̀kejì agbọ́pọ̀ àlẹ́ wọn ọmọ ọlọ́run ó wá kó àwọn àfa àwọn múmìnì nínú wọn ni arìnrìnyàwó wa arìnrìnyàwó yìí ní ìsìn múmìnì ni àmọ́ ìgbédìde ewu bí tó le dé òun náà tún wò yí pé kàkà ti kú tí wọ́n tún gbé wa dìde ọlọ́run ní arìnrìnyàwó. àwọn kalẹ̀ sí mọ́ra àkọ́rí àti wàyí àkàwé àtúnyẹ aláwùrù ṣíà. arìnrìnyàwó wọ́n dá jáde ọba ìtọ́ dá wàhálà lẹ̀ fún arìnrìnyàwó ó dòdìdì ìlú
ìlú tó jẹ́lu ilé pọ̀ ń bẹ àwọn ilé àrírí pọ̀ ń bẹ ọwọ́ ní pẹ̀lú yẹn ọkàn dàwóró ní gbogbo nǹkan Paris. Kọ́lá gbogbo tó ti wá Paris yìí pátápátá báwo ló ṣe fẹ́ jí mọ́. Anna yìí àti ìlà ọba dámò ti há. wọ́n ti lọ́lọ́run ó jí wa nígbà tá a bá ti kú. Fàbọ́tà wúláwù ní ẹ̀ta ámì. ọlọ́ni àmì ìyá òbí tó dóòní náà kú síbẹ̀ kó o sì kú ọgọ́rùn-ún ọdún láti ní àwù ló fi kú sójú kan bẹ́ẹ̀. Súnmọ́ bá a sàrú. nígbà tó kú tán ọlọ́run wá jí padà ọlọ́run ní dìde àmì ìyá òwù. Kọ́lá Kamla Bísà. ọlọ́run wá ń di léèrè pa àmì ìyá òwù Kamla Bísà ọjọ́ mélòó ló lò ń bẹ̀ ọdún mélòó ló ti wà ń bẹ̀. Kọ́lá Lábí Súyà òun ní àbádàyà mi. ọlọ́run náà mo débi. yóò mú náà padà yóò mi àná náà mo débi adébí nírọ̀lẹ́ àná ni a sì jí padà lónìí. Kọ́lá Bàlàbí Sábì àtà ámì. ọlọ́run ní àmì ìyàwó ti lọ́ndẹ̀ díẹ̀ síbi tó wà ní. Bọ́sùrì látọ̀ àmì ká. ọlọ́run tó fi wá mà bẹ́ẹ̀ wá wo oúnjẹ tó gbé wá iná ọdẹ mi ọlọ́run oúnjẹ tó gbé alátọ̀gọ́rùn ọdún wo oúnjẹ rẹ. Wàṣàrà bíkà. omi tó gbé wá alátọ̀gọ́rùn ọdún wo mi rẹ. Làmúyàtà sànà. àgbà ní lámìyàtà sànà yáàyè lóga ọwà ní lámìyàtà gáyà. ó rí i pé kò tiẹ̀ yí padà rárá ọlọ́run ọ̀jẹ́ kó mi ìyá tó ń jẹ yẹn kó yí padà. ó ti wà náà lọ́wọ́. Wàsúrì ìlà ìmárìkà. ọlọ́run wá kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ tó gbé wá. Wàlìnàjà aláta ayàtà lìnàzì. Wàsúrì ìlà lìsọ́mì kébànú ṣíṣù àkúmànà kíṣù àlámà. ó ti wá kẹfun ńgbà tó kẹfun tán ọlọ́run ní sori fóun ti kẹfun èmi ni mo dá wọ bó mo ní òdi kẹ́tẹ́kẹ́tẹ́ padà fún ọ. Wàlámà dábàyà dàdàwù kọ́là. ìgbà tó wá hàn sí animi ìyáwó. Kọ́lá alámọ̀ àlá kúlì ṣe ìkọ́lì. wọ́n náà wọ́n mọ̀ lágbára lé gbogbo nǹkan àwọn àfáànù o àṣetí tọ́jú ọ̀gbẹ́ni àkíyàmọ̀ dìde kí wọ́n gbé wa dìde ọ̀dà máa wà nábì ọlọ́run gan. anabi Ibrahima. Wàyí ti kọ́lá Ibrahimu. olùsọ̀fọ́nà wọn bá yí pé. Rabbi arini. tó yìí mọ́ta tí hàn ní olóòtú jí wa báwo ló ṣe gbé àjẹgbà tá a ti kú àti kẹfun sínú ilẹ̀ oṣù ló gbé àyídé tí hàn mí bó ṣe gbé àdìdé. Kọ́lá wàlàmùtú ní. ọ̀rọ̀ ní Ibrahima tó ọgbà mígbọ́ ni. Kọ́lá bàlá wàlá kí n lè túmọ̀ ìnà kọ́lí bí. ó ní mo gbọ́ kọ́kà mi ó lè bá a balẹ̀ kó ṣe bẹ́ẹ̀ ni. Kọ́lá wà fún sáré támìnà ọ̀rọ̀ ní kọ́lí. sọ́ba ní bẹ́ẹ̀ jẹ́ wàá fún ọ ní exam wà lọ mú ẹyẹ mẹ́rin. ẹran ẹyẹ ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó jọra wọn o lè máa wo kó má dẹ̀bà kó mú kiri kan wá pàbó mẹ́rẹ̀ẹ̀rin yẹn mú lọ́tọ̀ọ̀tọ̀ láàyè. Fàṣúrí húnà ilé ìgà. ọlọ́ntọ́ bá mú láyè tán wá gún gbogbo mẹ́rẹ̀ẹ̀rin pọ̀ má mọ ọwọ́ kankan bẹ̀ mọ́ má mẹsẹ̀ rẹ̀ mọ́ má mọ fún rẹ̀ má gún gbogbo ẹ̀pọ̀ tó bá gún gbogbo ẹ̀pọ̀ tán. Súnbàjì alákùnlé jabalí mi húnà jùsí án. ọlọ́run fún ara rẹ̀ náà ni kó pín sí mẹ́rin kọ́ wá pín sórí òkè lọ́nà mẹ́rin. Súnbàjì húnà yáàtì nàgàbàyà. ọlọ́run tó bá ṣe bẹ́ẹ̀ tán wọ́n ló gún wọn pọ̀ ló sì pín wọn fúnra rẹ̀ ni wọ́n máa ń pè wọ́n lẹ́yìn kọ̀ọ̀kan pé ẹyẹ àdàbà o ẹyẹ àìkòótọ́ o lékeleke o ẹyẹ lé o òwìwí èyí ọlọ́run tó bá ti ń pè wọ́n. yáàtì nàgàbàyà. ìbára alukurani kò yẹ kó lo sáyà ó yẹ kó lo tẹ́ra ẹyẹ ni wọn. ẹyẹ ń fò ní ẹyẹ erin ó yẹ kọ́dọ̀ wọn sọ pé ó ní wọn tí wọ́n máa fò wá bọ̀ bí wọ́n bá tún fò wá bá Ibrahima yóò tún di dán ó lọ ní ya ti nàkà sáyà ó ní wọn kí wọ́n máa gbẹ́sẹ̀ gínígíní báyìí wọ́n máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan bọ́ bá ti rí ẹyẹ dé yóò sì máa wá bọ̀ ẹyẹ àdàbà yóò wá bọ̀ ẹyẹ àwòkó yóò wá bọ̀ ọlọ́run wọ́n wá bọ̀ ya ti nàkà sáyà. wàhálà àlá àzízù ní àgì. ọwọ́ àmọ̀ pé ní ọlọ́run àṣìṣù ọba alágbára ni mí ọba ọ̀wọ́n ni mí nígbà tó wá rí bẹ́ẹ̀ ọlọ́run ní kò dìjà ẹjẹ́ mi fúnra ara mi tí mo lọ jọ́ọ̀nì kí wá fèsì ọlọ́run wá fẹ́ mẹ́sì wá padà sí suratul hajj. nálígà. ọlọ́run wá kọ́kọ́ pọ̀ ọlá tó kéde lẹ̀ débi sáníkà ọlọ́run kọ́kọ́ sọ bó ṣe jọ́ mi ni ó ní mo pẹ̀ yé yẹn o. ìkúntùn fírẹ́bì mìíràn bá a sì. ọlọ́run ní fírẹ́bì mìíràn bá a sì tó bá jẹ́ kó bá rú yín lójú pé àbí ẹ bá ti kú tán ibẹ̀ náà lọ́tọ́ sí ànígbé yín dìde mọ́. àyìnà káàkì ákùnrin ìdúrábí. ọlọ́run wa ń sọ bó ṣe dá wa òun lọ́kúkú dá wa ìwà ń sọ gbogbo prósẹ́sì kó tó dá wa
àti bí iyẹ̀pẹ̀ àti bí omi àti bí àtọ̀ àti bí ẹ̀jẹ̀ àti bí egungun ọwọ́ adéyàn ọlọ́run níbẹ̀ nù yín tá a ní ọmọ wáyé òun padà lọ́nà níbẹ̀ nù yín tá a ní kọ́ wá sáyé kó sì lò ó dìgbà kan tá a fi mú kó ń bẹ́ẹ̀ ọlọ́run níbẹ̀ ṣe lò ó lò ń lẹ́sẹ̀ bá lò títí. nìkéla àyà lọ́mọ mi bá ní ibi sẹ́yìn wọ́n tàlẹ́ àrídọ́ àmì ìdàtà wọ́n ìyá ńlá alẹ́ àyèmá ìdásà tí wà rọ̀bà tí wà á bá dáàtì mi kò lè sáwọ́dì báyìí. nígbà tó náà parí process bó ṣe dára tán wọ́n á fẹ́ gbé wá àwọn àfọ onímọ̀ wọ́n wá ní tó bá mú ọlọ́run lò tọ́kì àwọn mímọ̀ ní àwọn jàmí ni wọ́n jókòó yìí ọ̀rọ̀ arékọ́ o nítorí pé a gbé yín dìde ọlọ́run wá lò tọ́kì máàmù kẹ́ẹ̀mọ̀ yìí pé no doubt bẹ́ẹ̀ bá kú a gbé yín dìde. ọba ní dáríkà bí ànáwó wal haqq. bí ànáwó tọ́kì àkọ́kọ́ nìyẹn ó wà lẹ́ haqq. وأنه يحيي الموتى توكيد على كجنيا وأنه على كل شيء قدير وأنه على كل شيء قدير توكيد كتانيا وأن الساعة آتية لا ريب فيها ọjọ́ ni tòkìdí ẹlẹ́kẹ̀ẹ́ ní kọ́ yẹn ọlọ́ ní ọjọ́ ní ń bọ̀ ni kò sí èméjì ń bẹ ìgbé ìdìde gbogbo ilẹ̀ máa dìde. wọ́n náà ńlá àyàmọ́ àdùnmá bíi kúrú. ọ̀rọ̀ gbogbo tí máa ń bẹnu sàárè pátápátá tòkìdí ẹlẹ́kẹ̀ẹ́ ọlọ́run gbogbo ẹ̀ lápọ̀ síta. yóò mú ní báàsì ọjọ́ tọ́lọ́wọ́ gbẹ́rì kọ̀ọ̀kan dìde tó fẹ́ bíọ́ báwo ló ṣe ṣe ìwọ náà kàn dákẹ́ ìṣẹ́jú kan kọ́ wá wò pé tó ọba kú báyìí tí bọ́ọ̀nà ṣe ní o ṣe ló ń ṣe. Allahu Akbar. Kó ṣèdánwò fún rẹ̀. Ṣèdánwò fún rẹ̀ ìwọ náà wẹ́ẹ̀mí rẹ̀ lórí wà lọ. ìjẹ́ tí mo gbé dání kó tó gbé déwájú ọlọ́run. ọlọ́ni béèrè kò séyìí tí ní béèrè lọ́wọ́ yín. wàlúùyàlú bẹ́ẹ̀ dàda àgùrì. àgùrì ọlọ́ni bẹ ẹ̀sẹ̀ ń náà dínú ó ní yẹ wọ́n náà wà béèrè nípa nǹkan kọ̀ọ̀kan báwo lọ sáyé sí báwo lọ sẹ́bí rẹ sí báwo lọ sọmọ sí báwo lọ sọ̀rẹ́ sí irun rẹ ń kọ́ àwẹ̀ rẹ ń kọ́ sàká rẹ ń kọ́ ájì rẹ ń kọ́ báwo lọ mánéjì mọ̀lẹ́bí rẹ sí báwo lọ rí láàrin àwọn ẹ̀dá èmi ọlọ́wọ́ béèrè tọ́ba gbìọ́ kí lọ fẹ́ sọ. Allah. Anabi Muhammad sallallahu alayhi wa sallam. èyí tí fi sọ kálẹ̀ rẹ̀ nu. Anabi Muhammad sallallahu alayhi wa sallam. àfáà tí ń kọ owó yìí. wọ́n ní kó wájú wọn. kó ń bẹ́ ìjọ kan bẹ tó ní kówó mọ́. àbá àfọ́tò. farufaro owó lẹ̀ kó ń bẹ́. wọ́n ní wá kọ owó onílé kọ́ mọ́. wọ́n ní kó wájú wọn. kó ń bẹ́. ọlọ́run ní ọjọ́ ni tí wọ́n gbé yín dìde wọ́n béèrè lọ́wọ́ yín báwo lẹ fẹ́ ṣe sí. adé Muhammad sallallahu alayhi wa sallam lọ́wọ́jọ́ máa pè wá lọ bí nǹkan mẹ́ta èyí máa ń sọ̀kalẹ̀ wá sínú. kí ni nǹkan mẹ́ta tá a gbàgbé Ànábì rán wa létí. yahusu nabi sallallahu alayhi wa sallam. ọlọ́run rán wa létí Ànábì rán wa létí nǹkan mẹ́ta. nítorí nǹkan mẹ́ta tá a gbàgbé yìí ó pàtàkì o tó a bá sì gbàgbé mẹ́ta ó fẹ́ yìí o nítorí tí sì mú wa gbàgbé mẹ́ta Al-Qur'an náà jọjá sọ yìí pé a gbàgbé mẹ́ta pẹ̀lú kankan kí nìkan náà àlèhákùmù. àlèhákùmù tàkàkùrù àtàtúrìdùmù ìmọ̀kọ́bìrà kàlá sawfa ta'lamun thumma kàlá sawfa ta'lamun kàlá law ta'lamuna ilmal yaqini latarawunna al-jahima thumma latarawunna aynal yaqini thumma latus'aluna yawma'idhin 'anil na'im. Àtàkásù nímú agbàgbé mẹ́ta kòtókòtó. Ó tí mo ní iye ètò yóò wọ àti kófìdé ni. Ẹlòmíì wàhálà ọmọ ni. Ẹlòmíì wàhálà àpò ni. Tó bá kò dé ní ipò yìí, á tún nàgà. Kò ní mà pé èèyàn máa bọ́ ọba ti báyìí rẹ débì kan tó jẹ nǹkan láyé
tọ́lọ̀ bá ní orí jẹ gbogbo ẹni wáyé kí ọ jẹ nǹkan nítorí ọba jẹ nǹkan wọ 60 má tún lépò mọ́ lé fáwọn mẹ́. ọmọ ló kù gbójú ẹ̀yìn. àtàtúrì tùmùlùmọ̀ kábírà. wàkábìrà kòtó ọwọ́ ajá gbàgbé nǹkan mẹ́ta tọ́ ẹ̀ka mójútó mẹ́ta lọ́lọ́run sì ń pè wá lọ́bì àtànẹ́bí kí ni mẹ́tẹ̀ẹ̀ta náà àkọ́kọ́. Allahumma. ó sùn lọ́la àtìmá. Inni as'aluka husnal khatima. Ànábì máa ń béèrè rẹ̀ ní o. Agbára ẹ̀dá kan ọ̀ka o. Kí ni? Husnal khatima. Ìgbẹ̀yìn ire. Ire yìí ti ya yìí nìyí. Ó ní ibi rí báyìí. Alájà kàrá, ọlọ́run ṣàánú ya yìí o. Sọ pé Nàìjíríà lọ́wọ́ wa. Bẹ́ẹ̀ni. Amáyé ti lu jára wọn. Bẹ́ẹ̀ni. Ìjọ tẹ̀ ń ṣe àdúrà bàbá yín. Bàbá ó wà sí àgbáyé, alájà bàtọ̀ ọlọ́run foríjì. Ẹ̀gbọ́n alájà yìí lọ́wọ́ pé bàbá ń jọ náà. Ọlọ́run ọwá fìyà sẹ́yìn. Bàbá sí Adam lọ sọ bẹ́ẹ̀ pé obìnrin tó bá jẹ́ obìnrin rẹ̀ tó gbà fọ́kọ. Ọlọ́run àsábà máa ṣe bẹ́ẹ̀ ọkọ kọ́kọ́ máa ń lọ. Tọ́lọ́kọ̀ ọ̀yàn jẹ náà tí ó fi lọ ni. Ọlọ́run wàá fòun sẹ́yìn yìí pé farabalẹ̀ tó bá ti lọ tán mo bá ti mú kó mẹ́ẹ̀ ní ìsìn gbogbo oúnjẹ àwọn ọmọ wọn náà lọ́mọ jẹ́. Oúnjẹ èèyàn méjì yóò di tẹnìkan. Ó sì na kẹ́yìn kí èèyàn kọ́ da agbára ẹ̀dọ́ ọ̀ka ànábì náà gbọ́dọ̀ máa ṣiṣẹ́ lórí ẹ̀ ó sì gbọ́dọ̀ máa ṣàdúrà lórí ẹ̀ lérí pé kí ni kí àtibọ̀tán rẹ̀ ọ́ da bábá yí ọ́ tí yí ọ́ lọ ìmọ̀lọ́mọ̀ tó sọ̀kalẹ̀ sí. La ilaha illallah. Àwọn ànábì ọlọ́run kan tọrọ ẹ̀ ní. Òun lọ́mọ ànábì Ibrahim sọ ó ní ìjà ní. Mukiba salati. Rabbana. Rabbana. Lisanu sidiki fil a'yun. Waj'alni lisana sidiki fil akhirin. Waj'alni warasati jannatin na'im. Àti pàtàkọ́ dàbí téèyàn fẹ́ sọ̀kalẹ̀ ọ̀rọ̀ sí. Ìwọ nìkan ló ṣe wàhálà láyé o. Ìwọ nìkan ló ṣe wàhálà láyé. Abátọ̀ bá ṣe wàhálà ń tó wá kó ọ̀rọ̀ ń tó kó jọ ó tó dáná. Kò yí sí. Ó tó dáná. Bó o ṣe wá tó dáná wọ nìkan náà lọ́wọ́ àtúnṣe sí níwájú Ọlọ́run. Wọ nìkan ló fèsì gbogbo tó kó jọ òun. Ó ṣèṣì níwájú Ọlọ́run jọ kan lọ́jà pé olówó tí sàárà rẹ̀ ọba pọ̀ tọ́rẹ̀ǹtà rẹ̀ ọba pọ̀ àdìjẹ́ náà ò súnmọ́ o. Torí kó jọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Mìlì àìdè kìtà rọ́bà wúwa bí. Kó jọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Mìlì àìdè kìtà rọ́bà wúwa bí. Wọ́n ní máa fà. Mo sọ́jú ní ibẹ̀, ànábì lórí bẹ́ẹ̀, ó ní Ọlọ́run bá yóò kó gbẹrú lórí ọ̀gbìn Nàìjíríà, ó fẹ́ béèrè nǹkan mẹ́rin. Àní òmùrì. Ìkẹta ọkọ fẹ́ béèrè, ipò ẹrú mi ò ti dé o. Ẹ̀mí rẹ̀ báwo ló ṣe lò ó? Bí máa àbùnáwù. Mo dá ọdọ̀ orí òdùwò ọwọ́ agbó, erí kí ló gbóná lérí? Àgbo sì dé ọ̀rọ̀ gbẹ́dá ságbà. Ẹ̀mí ọ̀tàn, ẹ̀mí lọ́tàn yìí kí lọ́tàn sí? Fèsì ẹ̀ fún mi. Torí ìtara rẹ̀ ni àbí torí tèmi. Olóde ní. Wà á ń sábàbí bí máa àbùnáwù. Ọdọ́dọ̀ kejì ọ̀dọ́ rẹ̀ ọjà yìí òdùwò wọ́n ló wòrà rẹ̀ báyìí. Ọmọkùnrin dúró ọmọbìnrin dúró bọ́bá yá àfa ibi tó ti máa bẹ̀rẹ̀ pé kíní yìí ń bọ̀. Àtàrà ẹsẹ̀ ni. Wọ́n ní ọ̀gá Ànábì Ibrahim kọ́ ó ní wá o jìbìrì ìlú bá sọ fọ́lọ́hún àsàrà ìlú sọ fọ́lọ́hún Ànábì Yakub bí ṣe máa ń gbẹ̀mí lógìgbò mi ọ̀fẹ́ kó tó gbẹ̀mí mi bí ọ sọ fún mi kọ́ wọ́n sí mi pé àsìkò ti tó kó fún mi lápẹ̀rẹ̀ ní òde ṣe kankan nígbà tí Ọlọ́run tó jíṣẹ́ fún Ọlọ́run lọ́rẹ̀ mi ni ẹ̀ fún ọjọ́ bá lọ ọjọ́ lọ ọyá àsàrà ìdúbà dé onítọ̀ assalamu alaikum oníṣòwòdé lónìí wá bẹ̀mí òní àbọ̀ abẹ́mí mi àwọn lásìkò ti tó Ọlọ́run ni ọmọ àbọ̀ náà ní olójì àdéhùn ó ládéhùn kí wọ́n yẹ ó ládéhùn tó yẹ ni pé mo ní kọ́lọ́ wọ́n sọ fún mi pé àkókò tó kọjá ẹ̀rọ àpẹẹrẹ àsàrà ìlú fọ́ lápẹẹrẹ òfurá ni ọlọ́fọ́ lápẹẹrẹ mẹ́rin ọlọ́kọ̀ọ́kọ́ àpẹẹrẹ tó fọ́ eri rẹ dúdú ọwọ́ àdìgbò fún o tún wá ń lọ dáyẹ
ọ̀tara rẹ̀ ó lápẹ̀rẹ̀ àkọ́kọ́ nù pé kí n máa palẹ̀ mọ́ tẹ̀ra lẹ̀ mọ́ o kiri yìí súnmọ́lé o àmọ́ ọ̀fẹ́ gbà ọba kiri báyìí ọ̀fà kiri pè kò gbọ́dọ̀ dúró mbẹ́ ọ̀dọ́ náà láti wà ọ̀tara rẹ̀ ni ó ní kalẹ̀kùn fún ọ̀nù àpẹẹrẹ àkọ́kọ́ nù. dàbò bàdà ní kábàdà. ọlọ́lá kejì ara rẹ̀ ọ̀nàlàáfíà òfin kankan sọ̀pọ́tì ara owó àwọn bàbá ni wọ́n padà yìí nìyẹn sẹ́ẹ̀ mú dání bẹ̀ tẹ́lẹ̀ mú dání bẹ̀ tẹ́lẹ̀ yín sọ fún yín nù yín pé tó ó ti rẹ́ra o olóyìnbá ní òde ẹ ti dé airport nu body pass ònkàlùkù ti gbà body pass àtẹ́ńtà wọ́n lè sọ fọ́ yá pé plane ti yá pé plane ti dé ẹ má bọ̀ àtẹ́ńtà ní sọ fún yín ó ní ara rẹ tó ti ṣe tó òfin kẹ́kẹ́ sọ pọ́ tiẹ̀ ọwọ́ àdì ọ́. owó tí ọdẹ ó dìde látàlẹ́ ọ̀yàn náfìlà dàárọ̀ ni ìwọ náà ló lè yàn kankan mọ́ ó yẹ bá ń gbága ni. so àdébí lọ́lọ́wọ́ máa béèrè torí àsìkò. àṣàbábì máa bù láwù. ó lè ti gbó kí ló gbódé lérí. wà á ní ìlú màdà mi lábí. ìwọ ní mímọ àfọ̀n ní mímọ kí ló fi máa ṣe yóò wá kẹ̀yìn olówó. wà á máa yé. wà á máa ní yóò kẹ̀yìn olówó. mi ní àyìnà kí dáadáa bá wò. àkọ́kọ́ béèrè ti yín lọ́dọ̀ ọlọ́run níbo lẹ ti rí i. mi ní àyìnà kí àyìnà ètò sàsábà wò. mo lè ti rówó. níbo lẹ ti rí i. Ibẹ̀ wá rí i tán. Àfi máa bá bọ̀ o. Gbogbo àyókù béèrè kọ̀ọ̀kan lọ́lọ́run béèrè lọ́wọ́ wọn o. Àmọ́ tó lówó sọ di méjì kí wọ́n má bàa wọná. Tó o bá lè fèsì bí o kiri, o tún wá lè fèsì bó o ṣe náà fọlọ́run. Ìyọlúwa o. Àwọn kọ̀ọ̀kan wà tí wọ́n ń tọrẹ o. Ọba àríkọ́sí ọlọ́run kọ́kẹ́ bàbá yín. Àmín. Àgbà lọ́ọ̀yà kan bẹ́ẹ̀ Nàìjíríà ló mú àríkọ́sí dọ́dọ̀ mi wọ́n wá ń jọ́ náà bí mọ́tò wọn kàn dá owó tí bàbá yẹn gbé ilẹ̀ ìjọ náà ó tó gbòòlù yìí pé àwọn èèyàn tọrẹ so ìtumọ̀ fẹ́ lò tí mo fi yà wọ́n yà lọ́bẹ̀ ní kí n lè rándọ̀pù wá sí ni tí mo lọ níyí pé sẹ́ẹ̀rí ayé yìí tán ẹni bá tí wọ́n mọ̀ pé yóò tán ìwọ náà tètè jẹ́ tiẹ̀ a bó ṣe lè kọ́ yẹ ọ́ tó bọ̀rọ̀ fẹ́ sọ̀kalẹ̀ sí àlẹ́bìyẹn sàdúrà fún sàníyàn. ọyẹ ẹ̀yà yìí o ètò wọn pè láti bọ̀ tán ni alájà fàdí Latifa ìyá dáadáa ni ìyá rẹ ni ìyá aláníyàn ni ìyá agbá ni ìyá àwo ni bó ní ọba rí báyìí fún ó nínú rẹ ni kò lérí ó lérí rẹ ni kò nínú rẹ ẹlòmíì eré rẹ ló ní ayé ọmọ yìí ìjọ ọkù rẹ lọ́wọ́ ta sí ẹ pé kì í ṣèyàn mi kò nínú rẹ inú rẹ ọ̀dà bẹ́ẹ̀ ọba sì nínú rẹ kò ní bí gbogbo àwọn ọmọ yìí kò ní bí wọn o ọmọ ẹyọ kan ọmọ gidi nínú ọmọ ẹyọ kan sọ̀rọ̀ rí kátó wáyé pé gbogbo ọmọ wà yanjú kódà ń jọ mi ọlọ́run yẹn fọkùnrin dájọ́ rẹ o tó bá fọkùnrin dájọ́ ni kò yẹ kínú òbí bí kú bí kò yẹ ká nábì nú tó òbí bí kú bí àmọ́ wò ń láyàrá ayáre lèyàn fi lọ́mọre téèyàn bá láyàrá ò lè lọ́mọre torí wọ́n mú gbàdó dání ni ìwọ ọkùnrin ìgbàdo ló mú dání ọwọ́ afẹ́ fi gbàdo sínú ilẹ̀ tó o bá rí ilẹ̀ àbọ̀rá ìgbàdo tó ti ju tó o bá fi sílẹ̀ àbọ̀rá yóò wá ta yóò yọ dáadáa ìgbàdo tó tuntun tó o bá fi sí ilẹ̀ òkó yóò sì jóná mọ́lẹ̀ obìnrin nílẹ̀ ó fi hàn yí pé ìyá yìí tó bí wọn ìyá rẹ ni àkọ́kọ́ ń tá a gbọ́dọ̀ ṣàdúrà fún tá a gbọ́dọ̀ iṣẹ́ lélẹ́yìn. òsínà nìkan tí mà. a sọ dáadáa ó lè ní. sani alamọ̀sùnkù ní tàbátà nẹ̀sùn akọ́bílẹ̀ ni ó ti wá sáádà tí ìdánimọ̀. àlejò kejì tẹ́ ẹ gbọ́dọ̀ ṣàdúrà sí tẹ́ ẹ gbọ́dọ̀ fojú fò ẹ má fojú fẹsẹ̀ máa tọrọ ọlọ́dún ọlọ́run lójoojúmọ́ pé bí wọ́n bá ti sí bó bàtà lóṣù àforíjì tó má kí ni tó bàtà lóṣù wa bó ọba ti lọ́lọ́run foríjì mi má tún padà bẹ̀ mọ́ kìí ṣe èyí tó ọba nǹkan jẹ́ tán tó bì nǹkan wó tán tó mú nǹkan mi pẹ̀lú ọlọ́run ọba tán tó wá lọ wúrà tó wá ń sunkún tó ń gbà mí lójú ọlọ́run foríjì mi o àṣà ìfúnpọ̀ tó dé o tún padà bẹ́ẹ̀ kìí ṣe tó bàtà lóṣù wa. ọ̀sà dàtà ìdánimọ̀. ẹnu tá a tún máa bẹ lọ́run lélẹ́rìí tó o gbọ́dọ̀ gbàgbé sàádà kọjá pé njọ́ tó o bá fẹ́ kú
ìtí kọ́ kà mọ́ lérí àwọn ni la ilaha illallah. Salisa. Ẹlẹ́kẹ̀ẹ́ta tá nábì ní ká má gbàgbé. Allahumma ya muqallibal qulubi sabbit qadami ala dinika. Ànábì ní máa tọrọ rẹ̀ máa bẹ lọ́hùn kò sí tí ó lè ṣe. Wọ́n lè bí ọ mùsùlùmí. O lè fọ̀sán sí lọ́hùn kó ọ̀falẹ́ máa ṣe dáradára ká. Bẹ́ẹ̀ ń pè wọ́n ọba ló ní ọkàn. Ibi ọba wù ọ́ lọ́ máa yí ọkàn lọ. So rẹ́mi mi yìí, Ànábì ní máa sọ bẹ́ẹ̀ fọlọ́run pé ẹ̀mí mi yìí. Sábìtì aládìrígà. Ẹsẹ̀ mi yóò rinlẹ̀ lérí ẹ̀sìn rẹ kọjá pé inú ẹ̀sìn rẹ náà ni mo kú lérí. Kí ni iwájú arántí ẹ̀ náà ni tàkásù? Kòtó. Ẹni bá ti wá mọ̀ yìí pé ikú ń bẹ. Ọ̀nkàlùkù wa ká palẹ̀mọ́dé kú. Kò wá sí ní téèyàn fi palẹ̀mọ́dé kú. Iṣẹ́ rẹ ni o. Iṣẹ́ rẹ ni o. Number 2, má waste time. Torí sìkìfà tá à ń wí ìwé máa ń ju o. Tọ́tọ̀rọ̀ ọlọ́run olùwọ̀n ọ̀gbọ́n mọ́. Ó jù bẹ́ẹ̀ fún fìdíò náà. Nígbà wọn pariwo fún tí ọ̀gbọ́n lọ́wọ́ ọlọ́run wá tẹ̀ tọ́wọ́ ń sọ yí pé àmàlàtìbí ìbámu ìsọ̀rọ̀ ìlà wà nàmínà ló ti gbà lónìí ọlọ́run ní àdánà. Ọlọ́run ló ti dé ìlú àgùntàmínà lòsìdí. Ọlọ́run ní máa ń jù ara pé máa ń jù ní pé ìnámàn. Ìnàbà tá a bá tù àlàlà ilẹ̀ ìdílé àmàlùlẹ̀ sùn àbíjà láti. Ọlọ́run ní tá à ń pè tuntun bá ní fáwọn tó ṣe mistake. Àyìmọ̀ká ni wọ́n fi kọ́ Ọlọ́run, àyìmọ̀ká fi kọ́ àwọn ẹ̀dọ́ Ọlọ́run. Ìṣó. Túmọ̀ yẹ túbú náà mi kọ́rí bí. Wọ́n gbọ́ sára tí. Yẹ túbú náà mi kọ́rí bí. Ọlọ́run kọjọ́ pẹ́ rárá tó fi tuntun bá gbé bàbá. Wàhùláyíká yẹ túbú náà wà lé. Ọlọ́run ká ìmọ̀ ìwé níbi ọlọ́wọ́ gba tuntun bá wọn. Wàkálẹ̀ láwọn àlèmọ̀ ní àkíyèmọ̀. Káàkiri láwọn àlèmọ̀ ní àkíyèmọ̀. Wàlẹ́ ìgbà tí táwọn bá tù. Ìmọ̀ fẹ́ sọ kalẹ̀ sínú Ọlọ́run ní ìní gba tuntun bá ní. Lílẹ̀ sí ilé ayé màlúùnà sẹ́yìn àti àtà ìdá àdàwọ̀ mọ́lẹ́mọ́. Ọlọ́run ló gbé ẹni tí ń ṣe tí ọ̀tọ̀ nu yín ẹ̀ ń ṣe tí ọ̀dà wọn náà máa kó o tó ṣe ẹ̀dá kó o wá jáwọ́ ń bẹ̀ kó o tọrọ àforíjì Ọlọ́run lọ tọrọ àforíjì àgbà tí kú dé. Nígbà kú dé tó wá dé sọ lọ́wọ́ ń sọ lọ́wọ́ dá èyí ò ṣe má ọwọ́ ń sọ fún mi Ọlọ́run pé àmójú wa túbá ní ìsìn ní ìwá ṣe bẹ́ẹ̀ máa. Wàlálẹ̀ ní ilẹ̀ mú túnà àwọn kò fàárọ̀. Àbá àkọ́tì ẹ̀kú lé ní gèfè rí. Ọlọ́run lè ní ká fún wa. Ọ̀làyíká àtẹ̀dínà làwọn àṣàbà ní àlèmá. Kó tó jú kọ́ńkálùkọ́ jáwọ́ di ẹsẹ̀ kọ́ padà sọ́dọ̀ Ọlọ́run torí kú mbẹ́. Tó ẹ̀yọ́ máa yá ìmọ̀ afẹ́ sọ̀kalẹ̀ wá sí fún yín sí nìyà. Ẹ tọ́jú ìyá yín gbà tí ń bẹ láyé lóòótọ́. Ẹ sì fi kẹ́ báyà náà lò. Ẹ sì múnú ìyá náà dùn. Àmọ́ assignment yín kú ń gbọ́ kú yé o. Èyí ṣe pé ìyá yín tí wàá kú ní ìsìnkú alhamdulillah ìmọ̀ tí wàá kú ní ìsìnkú. Àti wàá bọ́ assignment ń bẹ. Assignment tó wà lẹ́yìn ikú mẹ́ta ni. Fọ́mà ké ìyá rẹ ti lọ bàbá ẹ ti lọ kí ló fẹ́ ṣe fún bàtò ti lọ. Àdúà wùlà máa. Kìí ṣe tòní nìkan ẹ mọ̀ ṣàdúrà fún yayé o. Àdúrà tẹ́ ẹ bá fi ń lépa báyìí òun ló ṣe déédéé pé ẹ ra mọ́tò fún òun ló ṣe déédéé pé ẹ ra aṣọ fún òun náà ló ṣe déédéé pé ẹ fún ẹ́ńpúlọ́pù owó. Àdúrà tẹ́ ẹ ń bá ń ṣe fún òun ni òun ni ẹ ṣàdúrà fún yàrá yín lẹ́yìn ìgbà tó wá dùkú ó lé ní. Wọ́n sọ̀dọ̀ kọ́tù làwọn máa. Ẹlẹ́ẹ̀kejì sàárà ẹlòmíì ti gbọ̀ òmíì ti gbàgbé òkú ẹ ó ti gbàgbé ìyá rẹ̀ ó ti gbàgbé bàbá rẹ̀ sàárà fún wọn ẹlẹ́ẹ̀kejì nìyá. Sílàtú òdì máa. Sílàtú òdì máa. Gbogbo ìdí tí àyè so kalẹ̀ kó tó kú ẹ gbọ́dọ̀ tú o. Àwọn ìyá rẹ̀ kan bẹ tí wọ́n sàfọ́lẹ̀ fọmọ wọn bọ́yá ìyá tí rántí sọ báyà kọ̀ rántí sọ ìyá àwọn ají Kábírù sọ fún kó tó kú ni pé ẹ bá tú yìgì mi tẹ̀ ẹ̀ ṣàṣepọ̀ mọ́ ìrìn ní foríjì yín. Bójú kó ti yà sọ bẹ́ẹ̀ fún mi ní bọ́sọ̀ gbogbo àwọn ọmọ mi ni tí bàbá ẹ kú
tí wọ́n rí bẹ́ẹ̀ sàṣẹ pọ̀ mọ́ ẹ̀ ní wà nìkẹ́ náà gbogbo ọlá tẹ̀sí kọjọ wọ́n tú ká bí wọ́n bá ti wá fẹ́ jà wọ́n wà sáré pé ẹ dákẹ́ má bínú bàbá o bí wọ́n bá ti fẹ́ jà wọ́n wà ní alájà máa sọ pé àmọ́ gbọ́dọ̀ já ìtòsí ṣe é sì ń dùn yọ wà sáré gbé mi asáré gbé kínní ìyẹn mi now sẹ́rọ̀ rẹ tẹ́ ẹ lè ṣe fúyà tó bí yín jù bàbá yìí kó ń wájú wọn torí Ọlọ́run kó wájú wọn ẹ̀gbọ́n ni ẹ má bínú o àmọ́ kẹ̀yìn náà ẹ jẹ́ kan lára ọmọ ìyá ni ó kàn yín ìyá ti pàṣẹ o ìyá yín pàṣẹ kò sí ẹni tẹ́nu ẹ gbà ní ìtukọ̀ sọ pé Alájà Latifa olókì dáàmà wò ó sì rí yín wò Ọlọ́run fúnra ara rẹ̀ ọba wò yín òun ìyá òun ti pàṣẹ òun ti yege lọ́bẹ̀ ẹ̀dọ́ yege wájú Ọlọ́run ó fi nǹkan lẹ̀ àmẹ́yìí tó kù fẹ́ lásàáyímẹ́ǹtì ẹ̀sán òun ẹ̀fẹ́ sàn yá yín ẹ̀sán tẹ̀sán yá yín ní kẹ́ẹ̀sọ̀ kan ẹ̀sọ̀ kan o ẹgbàgbé tí máa ń dùn yín láàrin ara yín o ìgbà tí ìyá ń bẹ ẹ̀ ń yọ o bẹ́ẹ̀ bá iṣẹ́ nìṣẹ́ ń tó àṣírí ìyá yín ni bẹ́ẹ̀ bá iṣẹ́ àti rẹ̀ nù rẹ̀ ò ní dùn ó lé ayọ̀ lẹ́bí iná. làmàlú ìsìbìrú wàsọ́bìrú wàrọ́bìtú wàtẹ̀kùnlá aláàlákùn. ó ní mo pẹ́ jẹ́ ẹgbẹ̀mí ọlọ́run bá gbọ́ ìsìbìrú ó dẹ̀ ṣe sùúrù. wàsọ́bìrú. ẹni tí ọba tún ní sùúrù ní yẹ tún bù ń sùúrù láàrin ara yín. wàrọ́bìtú. rọ́bìtú ẹ wá ṣàsopọ̀ gbogbo tí yà ń sopọ̀ ẹ má tún ká. wọ́tẹ̀kùnlá. wọ́n wá kẹ́kọ̀ọ́ lára àgbàlagbà kan lọ rí òun ni tí wọ́n á fi ráńdọ̀ pẹ̀ níjọ́ tí àwọn kú. wọ́n wá sọ fún mi èmi náà sì ń fún ìyá wọn ní nǹkan bọ́ bá délé nínú àwọn àgbàlagbà wa ni. bí wọ́n ti wá délé báyìí ìyá ti kú létí kọ̀ọ̀kan lọ báyìí wọ́n wá pè wọ́n ní wá tó orówó tó máa ń fún ìyá mi mo sì tó níyà o ẹni tí mo gbé sípò ìyá mi gbogbo tó ń ṣe fún ìyá mi òun ni kọ́ máa bá mi ṣe fún gbogbo yín pátápátá tẹ́lẹ̀ alárajà àti kú alárajà máa ajá kàránù ẹgbẹ́ sípò ìyá yín kẹ́yìn ìyá yín ó lè dọ́gba ìwọ náà ti ṣe sùúrù ọ̀fà amára ọ ti gbìyànjú o kẹ́yìn lè rí ń tẹ́ ṣe ní dáadáa jẹ subhana rabbika ọbẹ̀ tẹ́tẹ́ máa tó ọ̀sán.